Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ọ̀dẹ̀ ọ̀dùn bí ṣàlàáfíà ní gbogbo ilé wà. Oòduà nation ni ọ̀nà àbáyọ, bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Oòduà nation ló lè ṣe. Lọ́wọ́ yìí gbogbo ọmọ Yorùbá pàápàá jùlọ gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìbàdàn ẹ kú oríire, ẹ máa jó, ẹ máa yọ̀ nítorí pé Elédùmarè ti ṣe ohun ọ̀tun. Lọ́wọ́ yìí o ọba Ládọjà wọ́n ti sọ oríṣiríṣi àwọn ohun mèremère tí àwọn fẹ́ gbé ṣe ní ìlú Ìbàdàn, pé kí gbogbo ọmọ ìlú Ìbàdàn pé kí wọ́n máa jó, kí wọ́n máa yọ̀ nítorí pé eléyìí tí àwọn fẹ́ wọlé o, coronation wọn tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ ní on the 26th ìyẹn ọjọ́ Jímọ̀ Friday, òun ni coronation yẹn. Wọ́n dẹ̀ ní pé táwọn bá fi lè wọlé tán pé tán after coronation yẹn ẹ gbàgbé àwọn máa tún ìlú Ìbàdàn ṣe, àwọn máa tún ayé gbogbo àwọn ọmọ ìlú Ìbàdàn ṣe. Ó máa ṣe gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìbàdàn, mo ń jowú yín báyìí o. Eléyìí ò ní agbára, ẹ máa jó ẹ máa yọ̀ nítorí pé ọba Ládọjà olú Ìbàdàn tuntun wọ́n ti jáde tán, wọ́n dẹ̀ ti sọ oríṣiríṣi nǹkan mèremère táwọn máa gbé ṣe, àfi kí a máa jó ká máa yọ̀. Lọ́wọ́ yìí o wọ́n ti bí wọ́n ṣe kọ́ òun ni mo fẹ́ ṣe kà fún yín báyìí. What Ibadan should expect from me as Olubada, Ọba Ládọjà opens up. The Olubada designate Oba Rashidi Ladoja has assured the people of Ibadan of dedicated service as he prepares for his coronation. He made this known in an interview, saying his focus will be on restoring Ibadan's past glory and ensuring inclusive participation in the city's development. They should expect a lot. I am coming to work. I have been working hard for years. Well, you know me. I started my life in an international company called Total Nigeria Limited at that time. They have gone PLC now. I made my mark there. That's how I became an entrepreneur. Later on, I joined politics and then I am now the Olubada of Ibadan. The performance that I am noted for: when you are in a place, you have a dream of what you want it to be. I know what I want Ibadan to be, and then it is already a paradise to some people, but not to me. Let's bring it back to its old glory when it was the capital of the old Western region, he told City People magazine. Well, meanwhile, the monarch designate said Ibadan has capable individuals who have not been fully engaged in contributing to its progress. He explained that he plans to mobilize both indigenes and the non-indigenes to work for the city's development. Well, according to his statement, he says, and I quote, "I said I have seen people who are born in Ibadan, but they are not of Ibadan origin, and yet they are very, very helpful. I talked about former Minister Nweke Jr., who was responsible for making us have our channelization completed in Ibadan. And then I said, why are you so interested in Ibadan? He said, look, I was born in Ekotedo. I grew up in Ibadan. He was so passionate about his contributions, and yet he claims that he is not an Ibadan man. I have seen Ngozi Okonjo-Iweala. She said, I am an Ibadan girl. My name is Bose." Oba Ládọjà stressed his vision of an Ibadan free of crime, guided by leaders of integrity. He recalled the peaceful environment of his childhood, where children could move freely without fear. "I want Ibadan to be what I used to know when
I was 8, 9. We used to dance around Ibadan singing where music. Amanjisari. We go round all the localities like Ojaoba, Bere. We would be singing Edide, Emusari. I wasn't even afraid of anything then, but now crime is increasing. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe gbọ́ ọba Olúbàdàn, in fact Olúbàdàn tuntun wọ́n ti ní pé lọ́wọ́ yìí o ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ máa gbádùn ìlú Ìbàdàn gẹ́gẹ́ bí ìlú Ìbàdàn ti ṣe rí nígbàanì a máa dá padà sí ipò tó wà nígbàanì a máa dá padà sí sìn tẹ́ máa mọ̀ wípé lọ́wọ́ tá wà yìí o ìgbádùn kò ṣe pé a máa jáde a máa bẹ̀rù pé àwọn ọlọ́ṣà wọ́n máa kọlù wá oríṣiríṣi la máa tún ṣe iná máa wà iṣẹ́ máa wà in fact ẹ̀yin ọmọ ìlú Ìbàdàn ẹ kíra yín kú oríire ọba Ládọjà àwọn ni wọ́n sọ eléyìí o kí la fẹ́ sọ sílẹ̀ báyìí ká ṣáà máa jó ká máa yọ̀ nítorí pé Elédùmarè ti ṣe tán àti ṣe ohun ọ̀tun Oòduà nation ní ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni o bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Oòduà nation ló lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń kan sára báyìí mo mọ̀ pé nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú nínú wọn ti ń dùn báyìí wípé ẹni tó jẹ́ wípé kò ṣe gómìnà ó kàn fẹ́ jẹ́ Olúbàdàn ni o òun ló máa ṣe ohun mèremère báyìí ó wá yá o ẹ̀yin gómìnà ó wá kù sí yín lọ́wọ́ báyìí o ẹ̀yin ẹnikẹ́ni tó máa fi jẹ gómìnà bàbá yìí ti jẹ gómìnà sẹ́yìn tí gbogbo àná dẹ̀ mọ̀ tó jẹ́ wípé at the end of the day wọn ò jẹ́ kí wọ́n gbádùn orí ìtẹ́ lọ́hùn ilé tí ó wá dàbí pé bí wọ́n ṣe fẹ́ padà ń sìn gbogbo nǹkan tí wọ́n mú ṣe nígbà náà tí wọ́n jẹ́ kán rí ṣe gbádùn nígbà náà òun ni wọ́n ti ṣe tán àti make sure pé àwọn ṣe dáadáa báyìí lọ́wọ́ yìí o gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìbàdàn ẹ máa jó ẹ máa yọ̀ nítorí pé Elédùmarè ti ṣe tán àti ran ọmọ ìlú lọ́wọ́ ara nǹkan táwa ń pariwo fún rẹ̀ pé kí ilẹ̀ Yorùbá kí ó máa dùn kó dùn gbé amúlùdùn ní gbogbo àwọn ọmọ Yorùbá táwa mọ̀ àwọn agbésùmọ̀mí àwọn Fúlàní dẹrandẹran àwọn ni wọ́n fẹ́ wá kó pàǹtí sí ilẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn ò ní gbà fún wọn Elédùmarè náà kò ní gbà fún wọn bẹ́ẹ̀ ni o Yorùbá nation ní ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀ Oòduà nation ló lè ṣe ní ìrìjú báyìí lọ lórí ilé a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣó àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó ẹni tó bá lámábọ̀ là ní dé bá kélédò àkóbùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.